gbogbo ẹ̀yin tẹ́ ń wá DM mo ti sọ pé ẹ mọ̀ wá tóòsì mi mọ́ ẹ sì dáhùn tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ní dáhùn ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń wá hùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ níkùn ẹ mọ̀ wá nù DM mi mọ́ àbí òye yín ìwọ tó o bá ní ikùn gba jíìmù lọ sórí gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ti níkùn ikùn yín yóò ti overlap oko yín mọ́ kọ capital letter Q ni ibi àwàkáwèdè tá a gbárí ṣáṣìdè bá a bá ti rí ọ àti mọ irú oko tó o ní díàfọ̀ irú ìwọ tó o kókùn jọ ní ìsìn tó ní wá mọ̀ fi ọ mo sì sọ fún ọ pé ìwà ọkọ ọ̀dáhùn ní ìsìn ikùn tó kó jọ yìí kò sí tí mo fẹ́ fi ikùn rẹ ṣe ikùn rẹ ti tóbi jù gbogbo stáì tó nítumọ̀ ikùn rẹ ò ní jí o ṣe irú dining chair style ò lè ṣe tight spooning ò lè ṣe scissors ò lè ṣe ikùn ẹ ti lọ́pọ̀ ẹni ikùn bá ti tóbi jù oko wọn mọ ọkọ capital letter Q ni mi ní táìmù fún gbogbo orú àwọn oko yẹn tó ti gbọ́ tán bá níkùn capital letter I ńlọkọ wọn mọ ọkọ ńgbọ́ bá jókòó tíkùn náà jókòó lọ́tọ̀ ibo lèmi fẹ́ jókòó sí mo béèrè wò ọkùn tẹ́ ẹ bá ti kó tọ́ba ẹni tó bá jẹ́ pé ẹni tó bọ́ sùn tó fi ọ̀ ń gbà tó tí ì mọ yọkùn sọmọ pé tíkùn bá ti bẹ̀rẹ̀ sí ní yọyọ́ mọ́ bọ́ fọwọ́ gbà sókè èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oko jíjókòó tí ì pẹ́ ṣé ńgbà ń bá tún lọ bẹ̀rẹ̀ oko tó ṣe wípé ní oko okùn ni mo fi bẹ̀rẹ̀ sórí wípé dọ́bù wàhálà nu ọlọ́run yìí sì pani lórí ọmọ fìrùn gbọ̀ndì ẹni tó bá ti bímọ tó abíyàn single mother tí wọ́n ti bímọ dáadáa ní ìsìn àányún wọ́n lè ṣàánú rẹ̀ kí ọmọ bọ́ fọwọ́kùn ẹ sókè nítorí pé wọ́n wábi tó kó rẹ̀ wà oko ikùn yín ti jẹ oko yín mọ́lẹ̀ ẹ mọ́ ṣẹṣaṣáìsì ẹ mọ́ ṣe jíìmù ẹ ní ṣe yẹn ṣé ń gbọ́ wá múra tó ṣàṣànkùn ní ìsìn tó ní wá fi ọ ṣé mo sọ fún ọ pé mọ̀ ń wọ́kọ̀ mo béèrè wò irú dining chair style ò lè ṣe style téèyàn máa ń ṣe béèyàn bá tiẹ̀ lọ bí iṣẹ́ tó ti rẹ èèyàn tó ti rẹ ọkọ èèyàn náà tẹ́ sí fẹ̀dóra yín sọmọ wípé ìwọ tó níkùn gbogbo style tí èèyàn máa ń ṣe nínú tiredness gbogbo ẹ̀ ló ní lè ṣe tọmọ pé tó bá fẹ́ ṣe dining chair style sọmọ pé chair dining kì í ní handle lọ́tún lósì síìtì ní mọ́ ní àtìfẹ̀yìntì tó bá fẹ́ ṣèyún nísìnyí ọ jókòó ọ ti wà ọ́ra ìtì kan tó jókòó sí dining chair wọn tó ti okó rẹ̀ ọ ti dúró tán ìní jẹ́ pọ́ wà ọ́ra ìtì tó bá ti jókòó lé àbí òye ọba hàn ẹni obìnrin náà yóò jókòó yóò kọjú sí ọ yóò jókòó sórí okó yẹn yóò wá kọjú sí ọ yóò twist waist rẹ̀ ṣé ìwọ tó kókùn jọ nísìn nígbà tí bá tó bá jókòó sórí iṣẹ́ àtìkùn náà jókòó ibo lèmi fẹ́ jókòó sí mo béèrè wò so bó ti jẹ́nu sísọ́ọ̀sì nísìn bó bá ti sùn tó fẹ́ gbẹ̀ sùn nísìn ibo lẹni tí bí fẹ́ kẹsẹ̀ sí nígbà tíkùn náà bá ti gba àyè ò ní lè ṣe yẹn kí wàá ní wàhálà rẹ̀ tó wánú DM mi èmi ò ní táìmù fún ẹ̀yin oníkùn tó ti gbọ́ mi ọkùnrin tó bá níkùn ní ìdí ọlọ́run lọ́dún o ìran náà fẹ́ tiyan sọmọ pé ní tó bá rọ kálukú lọ́rùn ni gbogbo ọkùnrin tó bá ti kókùn jọ oko wọn máa ń kúrú ni bí kúrú ń bètè ní ṣe máa rí so bó ti jẹ́nu gbogbo style tèmi ti fantasize sínú ọpọlọ mi tí mo ti gbá rìsáàsì tí mo ti mọ̀ ìwọ tó níkùn ọ̀ lè ṣe so therefore má jẹ́ ń rí ọ nínú DM mi mọ́ gbogbo ẹ̀yin oníkùn ẹ kóra yín kò nú DM mi bẹ́ẹ̀ ni nígbà tí n ò tí ì lọ́kọ gan-an ṣe ìdára mi láàmú ọkùnrin so ti gbọ́ mi gbogbo ohun tí wọ́n bá tiẹ̀ mọ́ tó ṣe èèyàn yóò jẹ́ tí n ò ní kùn bó lẹ́yìn ń kùn ó ṣe máa wánú DM tèmi ńgbà ń bá ṣe wàhálà tí mo dúró fún iye ọdún tí mo dúró ṣe rò pé ọlọ́run kò wà ní náìsì débi wípé ẹni tó níkùn ni ó gbé fún mi ẹni tí ì ṣe pé mi mo dòdòdò tí kun ẹ̀ fi yọ ọkùnrin tó fẹ́ gbà kékeré tí ò tí ì lò lọ tí ò tí ì níkùn ọ̀tọ̀ àmì ètò owó ti dé tí kùn ti dé ní ìsìn ìwọ náà ló ti gbádùn ẹ̀ ńgbà tí ò tí ì níkùn ọmọ fomi lò ńgbà tí kùn ti yọ
ṣé ńgbà ń bá wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní mọ́ dóko kí n wá fi oko oníkùn ṣẹ́wọ́? Ṣé bẹ́ẹ̀ ni mo wá ṣe lọ́hùn tó ni tọ́lọ́hun ó fi wá fi ikùn tí ó fi jẹ́ kí n ṣẹ́wọ́ oko dídó? Ẹ dákun torí Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ẹ níkùn ẹ má wá nú DM mi mọ́, àtiwọ́ tó níkùn náà má wá nú DM mi. N ò wá ọkọ. Ìwọ tó níkùn lọ re ṣẹṣaṣáìsì kọ́ wá bó ṣe rẹ́ díẹ̀ dànù nú ikùn rẹ̀, torí tó o bá ti níkùn gbogbo style tó lè mú orí èèyàn ò pé o ò ní lè ṣe. O ò ní lè ṣe gbogbo normal style bọ́n ṣe bóbìnrin ṣe. Ṣó ti gbọ́ mi? Bó ti jẹ́nu gbogbo tán tí wọ́n bá sórí tí wọ́n ń wá oko tó wà òkè tó bá ti fẹ́ fẹ́ ń tọ́ fáìn tó níkùn kò lè lóko. Èèyàn lè fáìn kọ̀ mọ́ níkùn. Ṣó yé ọ báhun? Ṣùgbọ́n àwọn tí wọ́n ní oko gidi lọ́wọ́ ẹ lè má fẹ́ràn wọn. Àwọn tí wọ́n ní oko tó gbádùn jẹ́ ń júwe wọn fún ọ. Sọ́ọ̀rán àti sáhùn oníṣẹ́ ọwọ́ bí àwọn bíríkìlà, káfíńtà, ẹnjìníà, péńtà tí wọ́n máa ń ṣiṣẹ́ agbára, tí wọ́n máa ń ṣiṣẹ́ site, tí wọ́n máa ń strong yẹn. Because fẹ̀kàn tẹ́lẹ̀ tí ò bá keep fit ò lè ṣiṣẹ́ wọn. Àwọn tí wọ́n máa ń lóko gidi lọ́nu. Gbogbo ẹ̀yin tẹ́ bá sì ti já lákọ̀wé obìnrin, gbogbo orú àwọn ilẹ̀ ìláìkì, ibi àlàáfíà wà gan lẹ máa ń sá fún. Àwọn driver náà máa ń lóko gidi. Ṣùgbọ́n oko tí wọ́n máa ń jó wájú steering pẹ̀hùn, ó lè mú kí gbogbo ara wọn máa gbóná fo kí gbogbo abẹ́ wọn máa gbóná. Àmọ́ bí wọ́n bá ti délé tí wọ́n bá ti wẹ̀, kò ní sí ìyọnu. Àwọn tí wọ́n máa ń lóko lọ́nu. Kì í ṣe pé mi dùn wọn o. Àbí òye mo sọ fún pọ́kọ mi nìkan mo dórí. Àmọ́ níbi àwàkàwédé àwọn tí wọ́n máa ń lóko nù torí iṣẹ́ wọn, iṣẹ́ strength ni. Ṣùgbọ́n wọ́n tó ṣe pé tí ń jẹ Indomie tí ń jókòó wákàtí mẹ́wàá lọ fẹ́fẹ́ tó ṣàṣàn kùn bí irú ètí ń wá nù DM mi nísìn tó kókùn jọ ọyọ lóòpó ikùn lárí àròkó irú àwọn yẹn wọ́n lóko. So àrífín ni kẹ́yìn tẹ́ ẹ níkùn wá mọ́ toast mi. Kò sí tí mo fẹ́ fi ń ṣe mí ní time tí ń fi mọ̀ ṣẹ̀ mọ́ wọ́ ikùn sókè kí n tó mọ ibi tó kó wà. Ṣó ti gbọ́ báhun? Bó ti jẹ́nu ẹ má jẹ́ rí nínú DM mi mọ́ ẹ̀rẹ̀ ìtọ́jú ikùn yín. Kẹ́rẹ́ lọ fún single mother tí wọ́n ṣe àwọn èèyàn lè ṣàánú yín kán mọ́ manage yín sọmọ̀ pọ́n ti bímọ wọ́n ti wà òkè. Èmi báyìí ní èbí kankan. Àbí òye báyìí ní ìsìn. Jésù ọ̀ràn àlọ́ ẹ̀rẹ̀ ìtọ́jú ikùn yín. Bó ti jẹ́nu.